mo wá sáré clear ọ̀rọ̀ kan ni mo ní fídíò kan tí wèrè Ṣèkíyù Shitu àtọmọbìnrin kan tọ́jọ́ lọ plan nípa ọ̀rọ̀ fídíò yìí àti wèrè P&P ìgbà tá a lè fèsì ọ̀rọ̀ yẹn ní ṣókí ẹ wo fídíò yìí ẹ gbọ́ fídíò yìí. Gbogbo chat ìgbà tí mo ń sìn wọ́n ní 30 million tó ń gbà lọ́wọ́ sísá mi láwọn nídìí sísá mi nídìí dọ́là. Ṣákíwá àtìyàwó ẹ̀ lọ́jọ́ gbáyà lọ́jọ́ gbáyì. Màá wọ́n lọ wá àwọn chat yẹn màá sẹ́ndì wọn sí àlámà lè fún orí dúró ìyàwó máa ṣe tẹ́ bá ti. Now ẹ rí pé Ṣèkíyù ló ń sọ̀rọ̀ pẹ̀lú ọmọbìnrin kan later ìtọ́kọ́ post lélẹ̀ wọ́n post àtúndì àwọn wèrè àkáǹtì wèrè kan tó máa ń lò yẹn ipe ọ̀kan lọ́mọ ó ń bá obìnrin kan sọ̀rọ̀ gbogbo ẹ̀ plan work ni o later ó padà gbéṣẹ́ yẹn fún P&P ẹgbọ́n tí P&P náà sọ o ẹ máa gbọ́ P&P wèrè náà o ìlérí ìbú ẹ gbọ́ P&P no you stop it ẹ máa gbọ́ kan tí P&P fẹ́ sọ o ìlérí ìbú àgbà fún wọn náà. a kú dédé wòye. ṣé ń gbọ́. Ṣákírù ọ̀pọ̀lọpọ̀ mo máa play voice kan ṣe sórí voice yìí afa Saidi gan òun mọ bó ṣe dọ́wọ́ mi. àwọn wèrè méjì ẹni tó ń sọ̀rọ̀ náà òun mọ bó ṣe dọ́wọ́ mi. ẹ máa gbọ́ àwọn wèrè méjì o. ṣùgbọ́n mo fi tẹ́ ẹ lójú ó pọ̀ lọ́wọ́ mi. ta ló lẹ́nu nà yẹn. màá máa mú wá díẹ̀ fún ẹ ṣó ní orí ẹ ò pé ni àní ìyá àgbàlagbà tó pè níyàwó ẹ yẹn náà ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ ìwọ náà kọ́kọ́ gbọ́ ilé. yàrá ìpínyàn kan wá sẹ́nu nà mí ń sìn ṣùgbọ́n wọn ni ìpínyàn kan wá sẹ́nu nà ẹ máa ní ìgbèrègbè wájú ilé mi. yàrá ìpínyàn kan kọjá ní sìn ẹnu nà mí. àwọn tó máa drop lẹ́tà ni. ṣé ń gbọ́ now. mo ń bọ̀. ṣé ti rí pé ojoojúmọ́ ni ayé Ṣèkíyù ń bàjẹ́ sí. ṣé pé ojoojúmọ́ láyé ẹ̀ ń bàjẹ́ sí. ṣé pé ojoojúmọ́ láyé ẹ̀ ń bàjẹ́ sí. ṣóyè yín P&P náà wá bá involve lélẹ́yìí ẹ wá rí àwọn méjèèjì ṣẹ̀ǹpẹ́lẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ kan nípa bí P&P ṣe lu àwọn èèyàn ní jìbìtì bóyá lu àwọn èèyàn jìbìtì tó fẹ́ sákò lórí social media gbàdúrà mo wá play fídíò yẹn eléyìí tí mo play last week yìí gbọ́ pé òun ti ní problem bí Saidi ṣe bóyá bá ayé ara ẹ̀ jẹ́ gbọ́ eléyìí ẹ gbọ́. Good morning, everyone. Good morning. A kú ọjọ́ mẹ́ta. Ẹ máa gbọ́ o. Mo ní pẹ́ńbì. Mo kàn fẹ́ sáré ṣe lè. Kódà. Bọ̀ ká ní pé mo ti wá sórí social media pé nǹkan báyìí ń ṣe mí o. Ẹ wá dáwó fún mi àbí kí n wá tọrọ bárà ń sè ẹ lè mọ̀ pé nǹkan ń ṣe mí ṣe mọ̀ pé nítorí pé mo wá sórí social media wá tọrọ bárà ẹ lè mọ̀ pé nǹkan ń ṣe mí èmi mo mọ̀ pé nǹkan ń ṣe mí àwọn tá a jọ dòwò pọ̀ náà sì mọ̀ pé nǹkan ń ṣe mí
ẹ̀kọ́. ẹ à lè mọ̀ pé nǹkan ń ṣe mí. Èmi mo mọ̀ pé nǹkan ń ṣe mí. Àwọn tá a jọ dòwò pọ̀ náà sì mọ̀ pé nǹkan ń ṣe mí. Mo dára. Olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. ẹ̀kọ́. Èmi mo mọ̀ pé nǹkan ń ṣe mí. Àwọn tá a jọ dòwò pọ̀ náà sì mọ̀ pé nǹkan ń ṣe mí. Mo lẹ ti rí wèrè tí ń rojọ́. Nǹkan ń ṣe lóòótọ́ gan-an ni o tó ṣe díẹ̀. ẹ̀kọ́. Èmi mo mọ̀ pé nǹkan ń ṣe mí. Èmi ni máa pa yín tẹ́ bá mọ̀. Àwọn tá a jọ dòwò Ìròyìn ló pọ̀ máa pa náà yín. sì mọ̀ pé nǹkan ń èmi. ṣe mí. Ṣùgbọ́n wà nínú àwọn tá a jọ dòwò pọ̀. Àwọn tí Nítorí a jọ àsìkò. dòwò pọ̀ tí Ìtọ́ padà wá ṣẹlẹ̀ lélẹ́yìí. wọ́n ní nǹkan ò Bọ̀. bá ṣe lára nǹkan tí wọ́n ń sọ ni ìyẹn ò kan àwa. Ẹ ní sùúrù. Ṣùgbọ́n Mo kàn sáré gbé yẹn wá ni nǹkan ń ṣe lóòótọ́, mo ti sọ yẹn láti pé nǹkan ń ṣe. Nítorí mo wá gbé fídíò yẹn jáde bóyá ìlú àwọn èèyàn jìbìtì. Òun àti Saidi wọ́n wá lọ make arrange kọ́ọ̀lù pẹ̀lú ọmọbìnrin kan. Wọ́n lọ rí méjì arrange kọ́ọ̀lù, ìyẹn ni obìnrin tó ń sọ̀rọ̀ yìí. Ṣé ẹ ti rí obìnrin tó ń sọ̀rọ̀ yìí? Ẹ máa gbọ́ o. olórí burúkú kan náà tún yẹ 419. Ó gbá sísà mi lójú àti wúdí àdékè lórúkọ ìyàwó olórí burúkú tó fẹ́ sí. Irọ́ ni ó tún bá ẹ. Ẹ wo ẹ máa wòrán ṣé ó máa ń gbà wọn láàfáàfá yẹn gan lórí burúkú ọ̀nà. Ṣé ń gbọ́ o? Mo ní gbogbo chaati ìgbà tí mò ń sìn wọ́n ní 30 million tó ń gbà lọ́wọ́ sísà mi. Láwọn nídìí sísà mi nídìí $. Ṣákíwá àtìyàwó ẹ̀ lójọ gbá yìí. Màá wọ́n lọ wá àwọn chaati yẹn, màá sẹ́ndì wọn sí àlámàlẹ́pọ̀ orí bí ìyàwó máa ṣe tẹ́ bá ti. Now, àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ tóbìnrin yìí ń sọ mi ní fi bẹ́ẹ̀ ní fún ní priority púpọ̀. Ṣé mọ̀ pé bíyàn bá lùyàn ní jìbìtì 30 million, ṣe pé transaction yẹn wọ́n máa ṣe through báǹkì ni. Kẹ́ lè mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí olórí burúkú ni wọ́n o. Wàláì tàláì súnmọ́bìláì owó òde mi àti ẹnikẹ́ni pọ̀. Ẹ gbọ́, owó òde mi àti ẹnikẹ́ni pọ̀. Tó bá dẹ̀ dé mi àti ẹnikẹ́ni pọ̀, ẹni kí wọ́n lọ mú transaction tó fi send owó sí mi wá, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣé mo sọ ń sìn òun ní ẹ̀rí lọ́wọ́. Ẹni kí wọ́n lọ mú transaction tó fi send owó sí mi wá, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùwádìí ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yẹn, tó ń parọ́ mọ́ mi yẹn, gbólóhùn kan lè máa sọ fún ẹ. Tó bá pé lóòótọ́ irọ́ ló ń pa mọ́ mi, tí wọ́n ń lò ẹ́ pé kò pa irọ́ mọ́ mi, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, pẹ̀lú ògo lọ́dọ̀ gbogbo ohun tí o bá ṣe níṣẹ́ láyé ò ní jèrè ẹ̀. Gbogbo iṣẹ́ tó bá dáwọ́lé láyé ò ní jèrè ẹ̀, number 1, látorí ọmọ ẹ̀, látorí àgún ẹ̀, láti gbogbo ohun tó bá dáwọ́lé ò ní jèrè ẹ̀. Àdàbí tí $1 1 bá dèmi àti ẹ̀pọ̀ lókù. Àdàbí tí $1 bá dà èmi àti ẹ̀pọ̀ lókù. Mi mẹ́ni tó ń sọ. Mi ìgbà 30,000 lọ́wọ́ yàn. Mi ń ṣe burúdi ṣéǹjì. Mi ń ṣẹ́wó lọ́wọ́ yàn. Tí máa ṣẹ́ dọ́là mo ṣe wà sí náírà. Mo ní domiciliary account mo fi ń ràn ọ̀nù dọ́là and náírà. Mi ò bẹ́ anybody ṣe transaction. So that ipe o pa irọ́ mọ́ mi yẹn o ní jèrè gbogbo ohun tó bá dáwọ́lé láyé ẹ̀. Kẹ́ wá lè mọ̀ pé àwọn méjèèjì yẹn ọba olè, ọba oníjìbìtì ni wọ́n wá mọ̀ pé àwọn ti gbéra wọn sórí social media. Àwọn méjì fẹ́ wá lu ayé ní jìbìtì. Bí PNP ṣe lu ayé ní jìbìtì. Tí Saidi náà lọ ń parọ́, ìyàn kan náà ó kọlù, ìwèrè kan náà ọmọ tó ń ṣe Yorùbá Nation yẹn mo ti mọ̀ pé òun ni o. Mo mọ̀ pé òun ló kọlù o. Tó ń parọ́ pé wọ́n já náà lé ẹ̀, òun kọ́ ló ra lé. Mo ti mọ̀ ẹni tó ń kọlù o, mo ti mọ̀ ẹni tó ń kọ́, mo ti mọ̀ ẹ́. Ìfẹ́ kò jáde tán, tí ò bá jáde tán ò ní ṣoríire. Tó ń parọ́ pé Maryland lájọ́ ń gbé, irọ́ lòun pa olórí burúkú ni mo ti mọ̀ ẹni tó ń sọ̀rọ̀. Àmọ́ gbogbo tó ń sọ nítorí kò ń ṣe tèmi, mi fi ní treat ẹ̀. Ṣebí lèmi mò ń gbé. Olórí burúkú ààrẹ, ṣebí apartment ló ń gbé. Wèrè ààrẹ. Ṣebí house lèmi ń gbé, ṣebí nílé mi house mò ń gbé.
wọ́n dẹ̀ lé mi dẹ̀ ní problem wọ́n lé mi kó nlé bí àmì òrówó lé san wàhálà ti ẹni yẹn tó bá máa jáde tán wàá jáde tán sí mi ṣóyè àmọ́ pé wọ́n jáná iná ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo yẹn kò sọ̀rọ̀ ńbẹ̀ Ṣèkíyù sọ lórí social media báyìí lẹ́nu ara ẹ̀ wípé wọ́n já íńtánẹ́ẹ̀tì òun dẹ̀ íńtánẹ́ẹ̀tì lò so that kẹ́lẹ̀ mọ̀ pé mi ò pera mi lólówó ṣùgbọ́n alhamdulillah bọ́lọ́run ṣe bá mi tó ayé mi tẹ́ mi lọ́rùn owó mi lò tó máa sọ̀rọ̀ olówó owó mi ò náwó lọ́wọ́ náà ṣùgbọ́n kíní kan ni mo ní ayọ̀ ọkàn oore olóore òdẹ̀ ń wọ̀ mí lójú láyé mọ́ta bọ́kàn lọ́mọ náwó lọ́wọ́ ọ̀kan lọ́mọ no ṣùgbọ́n mo dúpẹ́ bọ́lọ́run ṣe bá mi tó ayé mi mo dẹ̀ máa ń sọ dá iman èmi àti Ṣèkíyù Shitu àsínú ẹgbẹ́ torí pé ìlú òyìnbó kọ́ ló máa júwe olówó fún wa ìlú òyìnbó kọ́ lẹ́jọ́ máa mọ olówó gbogbo àwa tá à ń gbé ìlú òyìnbó sàwáwù ní gbogbo wa kò sólówó ìlú òyìnbó ṣùgbọ́n ayé wo ló ń lò bọ̀ ní Nàìjíríà òun ló ṣe kókó báwo ló ṣe ń bọ̀ ní Nàìjíríà báwo lèmi ṣe ń bọ̀ ní Nàìjíríà báwo ni Ṣèkíyù ṣe ń bọ̀ láti Nàìjíríà kémi tó kó Nàìjíríà mo ti ṣó ilé tí mò ń gbé dáadáa kí Ṣèkíyù tó kó Nàìjíríà ẹni kó já irọ́ mi ilé tóun ń gbé kó tó kó Nàìjíríà lélẹ́yìí náà ilé tí wèrè ń gbé kó tó kó Nàìjíríà tó bá dẹ̀ padà sí Nàìjíríà lénìí ilé tó ń gbé lágàràwù tó ń dé sí lélẹ́yìí tí máa parọ́ ọmọ ẹni kó jáde ilé tó ń gbé ní àgàràwù lélẹ́yìí ẹ má máa fi ikú ẹ má máa fi wé oorun ó jìnnà síra wọn tefétefé àbẹ́gbọ́ ó jìnnà síra wọn tefétefé láàrin mi àti Ṣèkíyù lèmi ń sọ mi ò sọ ẹlòmíì o so gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń kọ́ọ̀lù pé ọ̀gá yín Ṣèkíyù gbà àwọn yẹn bàbá ńlá kú scammer 419 ní Saidi so that mi ẹ má kí n gbé ọ̀rọ̀ lé mi wá mi nílà máa gbélé wá gbogbo yẹn kékeré ni Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo so that ẹ wo létí olórí burúkú ara ẹ̀ ń gbé lélẹ́yìn náà ẹni kó parọ́ pé mo ipe lé òun kọ́ lélẹ́yìí ẹni kó pa irọ́ náà pé mo parọ́ wọn pé ilé ẹ̀ lélẹ́yìí ibi tí wèrè ń gbé kó tó bá lọ Nàìjíríà lẹ́nìí lágàrà òbí tó ń gbé nìyẹn so that èmi ò pera mi lólówó pé máa pé ẹ ń lo fake life alhamdulillah ẹ bá mi show original life yín ṣebí ilé mi mo wà yín sìn mi ò dẹ̀ lo background ẹni tó máa lo fake life máa lo background pé kódà kò sẹ́ni tó wà lóṣù tẹ́lẹ̀ tó ti mọ gbogbo bínú lé mi ṣe rí kò sẹ́ni tó ti mọ bínú lé mi tó mi ò hide ìhun tó lọ́hun ṣe níwọ̀nba náà ni mò ń dúpẹ́ lọ́dọ̀ ẹ̀ mi ò ṣe gbéraga mi ní pé mo ní ilé ní Ìkòyí mi ní ilé ní Àjà ní Nàìjíríà tí mo ní ó níbi tó wà kò sí lájà wọ́n àti máa pé ń lo fake life déédéé bọ́ lọ́hun ṣe mí mo ṣe ń sọ àmọ́ mo bẹ́ta ẹgbẹ̀rún èèyàn mo dẹ̀ ń dúpẹ́ tó lọ́hun ṣe fún mi ṣùgbọ́n nù nǹkan kan tí mò ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé ayé tèmi kò dùn mọ́ mi bí mo ṣe rí ayé àwọn ọmọ mi yanjú tó bá ní pé kí ni fáàrí mi tó fi mí lọ́kàn balẹ̀ lọ́jọ́ iwájú mi tí mo dẹ̀ ń bẹ lọ́n kó má kánjú pa mí láwọn ọmọ mi because tí èèyàn bá ní ọmọ kan nílùú òyìnbó tó ní ọmọ kan nílùú òyìnbó tó kàwé nílùú òyìnbó tó dẹ̀ di pé ó ń ṣiṣẹ́ nílùú òyìnbó ọmọ kan yẹn ó lè bọ́ gbogbo ẹbí tó bá ríṣẹ́ gidi bẹ̀tà kó máa ríṣẹ́ gidi bèlè tà sí mo ní ọmọ mẹ́rin nílùú òyìnbó ọmọ mẹ́rin tí mò ń tọ́ lọ́wọ́ báyìí tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé gbogbo wọn náà máa yanjú tó bá dọjọ́ iwájú ẹ wo bọ́lọ́run ṣe máa sọ̀rọ̀ mi ìdílé ìyẹn lèmi ń sọ sọ́dà ó ń lo fake life ó ń lo original life gbé original life ti yín bọ́ta ẹ gbé original life ti yín bọ́ta yín lórí burúkú ẹ̀dá ìdílé kíyàn máa jẹ́ sí ọ̀rọ̀ ẹ wá wo àwọn wèrè méjì tó fẹ́ ṣe 419 fún ayé tí wọ́n mọ̀ páwọn ti wà lórí social media àwọn wèrè méjì Saidi àti PNP tí wọ́n lọ pa irọ́ tán lọ gbéyàn kan jáde mo ti náà kí ọ̀rọ̀ obìnrin yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ kó evidence jáde tí bá gbowó lọ́wọ́ ẹ̀ ẹ gbé evidence jáde olórí burúkú wèrè G-Gun tó ní pé òun ò bá rọ́ lọ́wọ́ Saidi rí ẹni kó gbé ẹ̀rí jáde ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ eyín òkú kò sọ̀rọ̀ rí o RNG call kò sọ̀rọ̀ rí o pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ìpè ẹ wá pa irọ́ mọ́ mi yìí èmi ò ní pa irọ́ mú ẹ o àmọ́ wallahi tallahi ìtàn panla mẹ́ta ọjọ́ Friday gbogbo ayé máa gbọ́ panla mẹ́ta
àwọn òbí ẹ ò ní sùn lálùkìyámọ̀ wàláì àwọn òbí ẹ ò ní sùn ní àlùkìyámọ̀ olórí burúkú fún wa náà ẹ̀hún dà kó ṣe bọ́ sí báyìí Saidi àwọn òbí ẹ ò ní sùn lálùkìyámọ̀ ṣùgbọ́n ìtàn panla mẹ́ta kí ló bí panla mẹ́ta ọjọ́ Friday ẹ wá gbọ́ tàn panla mẹ́ta lẹ́nu mi tí n bá dẹ̀ parọ́ ọmọ ẹ̀kọ́ ló ń fìyà jẹ mí orí òdodo ni pẹ̀lú tó máa mú ẹ̀rí ẹ̀ wá ẹni tó sọ fún mi máa play voice ẹ̀ látẹnu ẹ Saidi Shitu máa wá fi ọ̀rọ̀ ẹnu ẹ jẹ́rìí ìtàn panla mẹ́ta kó lè mọ̀ pé èmi ń gbá research ju gbogbo yín lọ gbóhun tí mo ti tọ́ lé nì mo ń gbá research ju gbogbo yín lọ panla mẹ́ta ọjọ́ Friday lè máa gbọ́ kẹ́ lè mọ̀ kó lórí burúkú ìbá bálákú 419 ni ẹ wá gbọ́ bó òun àti P&P ṣe fẹ́ lu ayé ní jìbìtì wọn ò mọ̀ pé àwọn ti gbéra wọn sórí social media olórí burúkú Saidi àti P&P wọ́n jọ fẹ́ tún ayé wọ́n fẹ́ dọ́gbọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn bó ṣe máa ń gba owó wọ́n ti mọ̀ pé àwọn mágà pọ̀ nù ayé tó máa dá owó wọ́n pọ̀ gan àwọn mágà pọ̀ Saidi wá dọ́gbọ́n sọ fún P&P káwọn dọ́gbọ́n parọ́ òun ò ní ṣe pípò òun wà lórí prógráàmù wọ́n ti jọ ń pera wọ́n ti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ o wọn ò mọ̀ pé àwọn ti bọ́ sórí láìfù wíní ẹ̀pá ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu wèrè gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bísímíláì ẹ̀yà ẹ̀ máa gbọ́. ẹ̀pá lọ́dọ̀ yín. ẹ̀kọ́. ẹ̀pá lọ́dọ̀ yín. A few moments later. Ṣé ń gbọ́? Lẹ́yìn ìgbà tó ti ní ẹ̀pá ó ṣe wá wọlé bíi pé òun ṣẹ̀yẹ̀ fẹ́ wọlé ẹ máa tún gbọ́ o lẹ́yìn ìgbà tó ti ní ẹ̀pá òun àṣà ìdí ọjọ́ fẹ́ tún ayé o wọ́n jọ fẹ́ lu jìbìtì ní o ṣóyè yín kò mọ̀ fáwọn ti wọ live èmi kẹ̀kẹ̀rẹ̀ dídítà ní mi ọpọlọ jẹ́ ń sùn ọmọ fáwọn ti wọ live o ẹ máa wá gbọ́ o Saidi máa wá padà wá pè wọlé a wá wọlé bíi nutra ẹ máa wà wọ́n ní jìbìtì o ẹ máa wo ẹ̀tútù bẹ̀yẹn gbọ́ ẹ̀pá ó máa wá wọlé bíi nutra ẹ máa tún gbọ́. ẹ̀pá lọ́dọ̀ yín. ẹ̀kọ́. ẹ̀pá lọ́dọ̀ yín. A few moments later. Mo tún ti padà wá. Ọ̀rọ̀ kan ni mò ń gbọ́. P&P ó ní sórí rẹ̀. Tó yẹ kí a sáré address. Ó lẹ ti rí wèrè tí ń lọ́jọ́. Mò ń gbọ́ pé àwọn kan ní nítorí pé bóyá èèyàn kan jáde wọ́n ń dáwó fún un lèmi náà ṣe jáde. Right? Kò ṣe kí ni kò rí bẹ́ẹ̀. Àná tí mo bá rántí. Olórí burúkú ni ọ. Ìfọ̀kẹ́ ẹni tẹ̀ ń wù tó jáde rárá. Àwọn kan ti pè mí. Àfáà Saidi pè mí. Ṣé ń gbọ́? Ó ṣe jẹ́ sick fún public fund pé kí mo ní náà. Àfáà yìí ò tí kú. Màá pe àfáà yìí. Àfáà máa wọlé ń sìn. Jagun. Jagun máa wọlé ń sìn. Jagun ọba 419. Ilẹ̀ ti rí wèrè tí ń rojọ́. Ó ní nǹkan tí mo ní ìdí ní pé kọ́wọn èèyàn kàn ní sùúrù. Tí wọ́n bá ní sùúrù, máa sort wọn out. Àbí olóṣì kan wá ń sọ níbì kan pé ó ti ṣerú ẹ̀ rí kí ló ṣe rí. Tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ní P&P ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe náà wèrè ní ẹni. Ó ní ó ti ṣerú ẹ̀ rí ṣé wo ò ṣe èyí tó jù yẹn lọ. Ta ló ṣerú ẹ̀ rí?
ẹ lọ kó tèmi náà jáde tí bá ti lu jìbìtì rí àwọn wèrè méjì. mo ń bèrè ni o. Jagun. ìdí tí mo fi lo the word olóṣì ní pé olóṣì náà ni olóṣì àmọ́ jẹ́ àpẹẹrẹ olóṣì wà lára ẹni yẹn. Jagun ó yá wọlé. Mò ń bọ̀ náà. Mo lẹ ti rí wèrè tí ń rojọ́. Hello, Afa Said. Hello, sir. Afa Said ṣẹ́wà. Yeah. About 3 weeks ago. Jagun ẹ wọ́n bóyá máa ṣe o. Right? Tí ẹ wá bá mi kí ni nǹkan tẹ́ ẹ sọ lórí pé kí wọ́n dá public fund fún mi. Kí ni nǹkan tẹ́ ẹ sọ? Báwo lẹ ṣe sọ? Ẹ wo. Ẹ̀yin àti ọkọ jọ ń sọ̀rọ̀. Saidi oníṣoríire. Wọ́n ṣe mọ̀ pé àwọn kan ní lórí olóṣì èèyàn kan jáde àwọn ọ̀bà. Lèmi náà fi wá jáde pé bóyá kọ́ lè dáwó fún mi. Olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. Mo wà live bẹ́ẹ̀ ni. Okay. Is it 3 weeks ago? I think about 3 weeks ago. Èmi àti àwọn mo wà lórí kọ́ọ̀lù pẹ̀lú. Ẹ bóyá ń pìtẹ́. Olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. Jagun. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí. Yé Saidi ti pa mí lẹ́yìn yìí o. Yé. PNP àti Saidi ẹni jọ ṣoríire. Bí ẹ ṣe ń tàn ayé yẹn, Ọlọ́run máa tàn yín ni. Saidi, Ọlọ́run máa tàn yín ni. Ọlọ́run á wọlá yìí pé òun fi Ọlọ́run gangan ṣe yẹ̀yẹ́. Òun bú Ọlọ́run. Saidi, o ò ní rí ìyọ́nú Ọlọ́run. O ò ní rí ìyọ́nú Ọlọ́run ní ìṣẹ́jú kan báyìí. Ọlọ́run ò ní yọ́nú sí, Ọlọ́run ò ní gbẹ́ ẹ lẹ́rú. Ọlọ́run á wọlá pé òun fi ọba tó ní, ó fi ń ṣe yẹ̀yẹ́. Saidi, o ò ní rí ìyọ́nú Ọlọ́run. Yìí tí máa fi random máa wá gba kọ́ọ̀lì lélẹ́yìí. Saidi dẹ̀ tún bú èèyàn títí. Mo ti náà kẹ́yìn méjèèjì fún wa náà tẹ́fẹ́ lò ẹ̀bẹ́ wá tẹ́ bá ti bẹ̀rẹ̀. Ìpẹ́ fẹ́ wá lu fún wa náà yẹn mà tó wá dúró déyìn. Èmi nìkan máa fún yín lówó, mi dẹ̀ ní ṣé pé wọ́n ti fẹ́ fún yín lówó. Ṣùgbọ́n padà wá o, má lọ o. Saidi sì tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò Saidi sì tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò. Saidi sì tún ọ̀gá onírọ̀ ọmọ rèdèrèdè ọmọ lálàsíà ọmọ. Saidi sì tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé kò ní ṣòrí. Saidi sì tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò. Olóyìnbó ni kò ní bíbí. Àwọn tí wọ́n bí olóko tó sùn wọ̀n. Ìbínú Ọlọ́run bẹ́ lórí ìran wọn. Saidi sì tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò. Bàbá tó bí lọ́mọ àrà búkọ́. Kì í ṣiṣẹ́ bàjẹ́ ń òfin sọtẹ́. Ìgárá ọlọ́sà ni wọ́n sọ lóko Saidi sì dání. tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò. Olóyìnbó ni kò máa kéwú. Tẹ̀mí ayé oríta ló ti lò. Kò di tí a bá ṣẹ̀ṣọ́ wò ṣe sí rẹ̀ Saidi sì dáadáa. tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò. Tó bá kú kọ́ lóhùn gbà ẹlẹ́rú. Ẹlẹ́dàá àwọn àfa tí wọ́n jìyà. Fún ìsìlámù yìí tó ti bú òní Saidi sì jẹ́. tún ọ̀gá onírọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ ọmọ òfò. Gbogbo ní bàtàlé àgbákò lẹ́ṣin. Ẹni àánú ní Saidi Shitu. Ẹni àánú ní kò ní ṣoríire. Ẹni òfò ní Saidi Shitu. Ẹni òfò ní kò ní ṣoríire.
sórí ó ti wá ó ti rí ìbínú ọlọ́run. ẹni òfò ni kò ní sórí ayé ẹ má tẹ̀lé kò ṣeré níbẹ̀ o. ẹni bá tẹ̀lé kò ní sórí ayé ẹ má tẹ̀lé kò sọ́nà níbẹ̀ o. ẹni bá tẹ̀lé kò ní sórí ìran olóríire kò ní bẹ́ẹ̀ ni ọlọ́run. ẹni bá tẹ̀lé kò ní sórí ìran èṣù ní gbógun táwọn òjíṣẹ́. ẹni bá tẹ̀lé kò ní sórí ó yá ẹ yẹra fún wa ẹ yẹra fún wa Saidi Shitu yẹra fún wa ẹ̀yin ọ̀tẹ̀ sílẹ̀ yẹ má bàálẹ̀ yìí jẹ́ ẹ yẹra fún wa. ẹ yẹra fún wa àní ẹ yẹra fún wa Saidi Shitu yẹra fún wa ẹ̀yin ọ̀tá ẹ̀ sílẹ̀ yẹ má balẹ̀ yìí jẹ́ ẹ yẹra fún wa. Saidi Èṣù yẹra fún wa Sekiyu Shitu yẹra fún wa Jununu Shitu yẹra fún wa ẹ̀yin olórí ibùdó yẹ má bàálẹ̀ yìí jẹ́ ẹ yẹra fún wa. ẹ yẹra fún wa àní ẹ yẹra fún wa Saidi Shitu yẹra fún wa ẹ̀yin ọ̀tá ẹ̀ sílẹ̀ yẹ má balẹ̀ yìí jẹ́ ẹ yẹra fún wa. olórí ibú yẹra fún wa Sekiyu Shitu yẹra fún wa ẹ̀yà lùbíyàlẹ̀ yẹ mọ́ balẹ̀ yìí jẹ́ ẹ yẹra fún wa. ẹ yẹra fún wa àní ẹ yẹra fún wa Saidi Shitu yẹra fún wa ẹ̀yin ọ̀tá ẹ̀ sílẹ̀ yẹ má balẹ̀ yìí jẹ́ ẹ yẹra fún wa. alùbídíà yẹra fún wa alùfítínà yẹra fún wa alùjàgídíjàgan yẹra fún wa olórí ibú lẹ̀ yẹ mọ́ balẹ̀.